àkìkì tán mo gbé ọ̀gá. àkìkì tán mo gbé ọ̀gá. mo ní àkìkì tán bàbá mo yìn lógo. àkìkì tán mo gbé ọ̀gá. ẹ̀bùn wà lóòótọ́ mo gbà. ọ̀tọ̀ ní ká lóhùn ewì, ọ̀tọ̀ ní ká lẹ́bùn ewì, ọ̀tọ̀ ní kọ́lọ́run fún lẹ́bùn ká sì máa lò bó ṣe tọ́. ọmọ aláṣẹ gbórin òun ewì dé. ọba àkìkì tán ló pẹlẹ́ yìí. ó kún fún ọgbọ́n ìmọ̀ ìpẹ́ òun àṣírí tó wà nínú ìdẹ́wò. àti oríkì Olódùmarè tó lé ní 1000 ẹgbẹ̀rún kan nìyẹn. ìwọ náà gbọ́ bó ṣe ń kọ Olódùmarè. oríkì Elédùmarè òun orúkọ Olódùmarè rèé. abaragidi jagun abẹtílukara bí ajere abiyamọ bọjá gbọrọgbọrọ afúnimáṣìrègùn adàgbàmọ́pààrọ̀ oyè agbanilágbàtàn agbọ̀rọ̀dún ẹni tó ń jẹ́ olúwa àìlèkàtàn gíga láìlópin. ó tún ṣàlàyé ohun tó rú lójú lórí ọ̀rọ̀ ìdánwò ẹ̀dá. àmọ̀ pé bákòókò ò bá tó ọmọ òní wáyé. ó pẹ́ mo ti fẹ́ kọrin ewì àsìkò ní òtó. àsìkò ló wá tó wà yìí tọ́mọ aláṣẹ ó kọrin ewì lórí ìdánwò fáyé gbọ́. etí tó ń gbọ́ mi tó bá ṣe pé déédéé eré ló ṣe. ẹgbẹ́ náà wá ẹgbàtùpà wá ẹ mú gègé ẹ wá kọ lẹ́tà orin ewì mi. torí pé gègé lálákọ̀wé lò jẹ́ ńlágbó tiwọn. ọ̀rọ̀ ló ní bá bájá bá ń bẹ́ẹ̀dì rẹ̀ sùn. bárúgbó bá ń fìjojúmọ́ sunkún mímu ẹgbà ó fẹ́ bọ̀rìṣà kan ni. ọ̀nà àrà kó gbọ́ kó wò ó. orin tó kún fún mísì ìsítì. ìmọ̀ ẹwà èdè àti àṣà. ọmọ ẹlẹ́sìn lójú ó yé wa. Ọlọ́run nìkan ló gbé jù. òkun ọlọ́gbà ayé ayé já pẹ́lá. ọlọ́run wá wá báyé ò bá sí mọ́. àga ìkàtàn o. ìyá yìí kò lè dalẹ̀. ìyá yìí kò lè dalẹ̀ o. òṣì kò lè dalẹ̀. ìyá yìí kò lè dalẹ̀ o. wọn lọ́lọ́run lẹ́yìn ìlọ́kàn mi ṣe balẹ̀. kò lè dalẹ̀. alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà àti lókè òkun. ẹ lè pè wá sí 08064025704. lẹ́ẹ̀kan sí 08064025704. ọmọ aláṣẹ ló lẹ́wà èdè. ọba àkìkì tán ó ń bọ̀ lọ́nà. àní ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀ o. àkìkì tán mo gbé ọ̀gá. ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀ o. àkìkì tán mo gbé ọ̀gá. àkìkì tán mo gbé ọ̀gá. àkìkì tán mo gbé ọ̀gá. mo ní àkìkì tán bàbá mo yìn lógo. àkìkì tán mo gbé ọ̀gá. ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀. àkìkì tán mo gbé ọ̀gá. bàbá ìwọ ló yẹ láti gba ògo. ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ.